Aláròyé máa wí o. Wàhálà ń bọ̀ o, iléeṣẹ́ ọlọ́pàá ránṣẹ́ sí bàbá Mohbad èyí lohun tí wọ́n ní kó wá ṣe. Ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá kejì nípìnlẹ̀ Èkó tó ń ṣèwádìí ìwà ọ̀daràn Criminal Investigation Department SCID tó wà ní alágbọ̀n Ìkòyí nípìnlẹ̀ Èkó ti ránṣẹ́ sí ọ̀gbẹ́ni Joseph Alọ́ba tí í ṣe bàbá ọmọkùnrin olórin tàkasúfè tó kú lọ́dún tó kọjá tí wọ́n sì ń wádìí ohun tó ṣokùnfà ikú rẹ̀ láti ọjọ́ yìí. Ìléríolúwa Ọládìméjì Alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad. Nínú lẹ́tà tí wọ́n fi ṣọwọ́ sí àdírẹ́sì ilé bàbá náà èyí tó wà ní ojúlé kẹjọ Sẹ̀lẹ̀ Òkèlétù Powerline Ìjẹdẹ nílùú Ìkòròdú nípìnlẹ̀ Èkó ni wọ́n ti ní kó yọjú sílé iṣẹ́ àwọn láago 10 àárọ̀ ọjọ́ Ajé Monday ọjọ́ 3 oṣù yìí fún ìwádìí lórí ẹ̀sùn ìdúnkookò mọ́ni lórí ayélujára tí wọ́n fi kàn án. Lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ pé ọ̀gbẹ́ni Alọ́ba kà báyìí pé iléeṣẹ́ tó ń rí sí ìwádìí ìwà ọ̀daràn nípìnlẹ̀ Èkó ń ṣe ìwádìí ẹ̀sùn ìdúnkookò mọ́ni lórí ayélujára cyberbullying lédè òyìnbó, ìtọpinpin èèyàn lórí afẹ́fẹ́ cyberstalking lédè Gẹ̀ẹ́sì àti ìwà ìbanilórúkọjẹ́ pẹ̀lú ẹ̀sùn ìwà ọ̀daràn. A sì nílò ìwádìí àwọn nǹkan tó ṣe pàtàkì láti ọ̀dọ̀ yín. Ó ṣe pàtàkì kí ẹ yọjú sí iléeṣẹ́ kejì ikọ̀ agbófinró tó ń wádìí ìwà ọ̀daràn nípìnlẹ̀ Èkó CID Annex tó wà ní alágbọ̀n Close Ìkòyí nípìnlẹ̀ Èkó láago 10 àárọ̀ ọjọ́ Ajé Monday ọjọ́ 3 oṣù kẹfà yìí. Ní kété tẹ́ ẹ bá ti dé, SP Sarumi Idris ti ikọ̀ tó ń ṣèwádìí pàtàkì Special Investigation Team SIT ní ẹ̀ka tó ń gbógun ti ìwà jìbìtì lílù Anti-Fraud Section ni ẹ ó yọjú sí tí yóò sì dá yín lóhùn. Ìwádìí ìjìnlẹ̀ tí ìjọba àti òfin ilẹ̀ Nàìjíríà abala 214 ti ọdún 1999 àti ìkẹrin ní ọdún 2000 gbé agbára rẹ̀ wọ iléeṣẹ́ ọlọ́pàá. Wíwá yín yóò ràn wá lọ́wọ́ lórí ìdájọ́ òdodo tí à ń fẹ́. Bákan náà ni ẹ láǹfààní láti wá pẹ̀lú agbẹjọ́rò yín. Báyìí ni lẹ́tà ìpeni fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n kọ sí bàbá Mohbad náà ṣe lọ. Àwọn tó mọ bó ṣe ń lọ sọ pé bí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe ránṣẹ́ pé alàgbà Alọ́ba kò ní ṣẹ̀yìn àwọn ìfọ̀rọ̀wérọ̀ oríṣiríṣi tí ọkùnrin náà ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí ayélujára àti nínú ìwé ìròyìn níbi tó ti ń fẹ̀sùn kan àwọn èèyàn kan àti ipa tí wọ́n kó lórí ikú ọmọ rẹ̀ pàápàá jùlọ ìyá olóògbé, ìyàwó rẹ̀ àti àwọn míì tí olóògbé náà bá ṣiṣẹ́ pọ̀ bíi Sam Larry àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.